nǹkan kan ò yé yín nípa iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé lẹ́yìn àánú ìrànlọ́wọ́ tí Àgbàlá Gabriel ń ṣe fún àwọn ẹ̀dá ènìyàn ọmọ aráyé, àwọn nǹkan kan tún wà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí. Àwọn nǹkan kan wà tó wà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí tí ò hàn sí ọ̀pọ̀lọpọ̀ yín tí màá dẹ̀ sọ fún wa lónìí. Kí ni àwọn nǹkan náà tó wà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ tí Àgbàlá Gabriel ń ṣe? Eléyìí tí Àgbàlá Gabriel ń ṣe bó ṣe ran àwọn ènìyàn lọ́wọ́ tó ń ṣàánú fáwọn ènìyàn, àwọn tó ń ṣàánú fún ilẹ̀ yẹn rí. Lẹ́yìn tó ń ṣàánú fáwọn kan, lẹ́yìn tó ń ran àwọn kan lọ́wọ́, lẹ́yìn tí Àgbàlá Gabriel nu omijé àwọn kan nù, ṣé rí kò dúró síbẹ̀, kò tán síbẹ̀. Àwọn tó ń ràn lọ́wọ́ yẹn. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó wò mí pátápátá, gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV. Yóò dára fún wa. Àná Ọlọ́run ní fi wá sílẹ̀ o, àbọ̀ Ọlọ́run ní ká kúrò lórí wa. Adẹ̀kú ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ Jésù yóò san wá, yóò dára fún wa. Gbogbo àdáwọ́lé wa pátápátá nínú ọ̀sẹ̀ yìí ló máa yọrí sí rere. Gbogbo àkókò tí a wà pátápátá ni mo fi kí wa. Ẹ̀yin ti United States, ẹ̀yin ti United Kingdom, ẹ̀yin ti India àti ẹ̀yin ti China, mo kí wa. Lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà mo kí wa. Lórúkọ Jésù Kristi àìrójú àráyè kò ní dé bá wa. Ọ̀nà wa ò ní dojúrú. Gbogbo ọ̀nà jíjẹ mímu wa lórúkọ Jésù Kristi kò ní dí o. Mo gbàdúrà a ó ní ànító àti àníṣẹ́kù. Àlàáfíà ìbùkún Ọlọ́run yóò máa bá wa gbé. Kí ni mo fẹ́ sọ fún wa? Orin nípa Àgbàlá Gabriel. Gbogbo ojú tó wò mí pátápátá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó káàkiri. Àwọn tí ó yẹ kí wọ́n gbọ́ mẹ́sẹ̀jì yìí kí wọ́n gbọ́. Mi ní dárúkọ ẹnikẹ́ni, mi ní kẹtàjẹ ẹnikẹ́ni, but ẹ ṣàbá mi share. Lẹ́yìn bá mi share, mo mọ̀ wípé bó ti kù kórí àwọn tó ní mẹ́sẹ̀jì yìí lọ́lọ́kanjọ̀kan, lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin, ó máa kàn wọ́n lára, wọ́n dẹ̀ máa gbọ́. Ẹ̀mí Ọlọ́run á kọ sí wọn, ẹ̀mí Ọlọ́run á bá wọn sọ̀rọ̀. Wọ́n á ní ọkàn ìrònúpìwàdà àti àtúnṣe tòótọ́ ní orúkọ Jésù Kristi. Ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé kí ìbínú Ọlọ́run kó má bàa dé bá wọn. Nípa Àgbàlá Gabriel, iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel ó dàbí ẹni pé kò yí ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel, ohun tí Àgbàlá Gabriel ń ṣe, àánú tó ń ṣe, ìrànlọ́wọ́ tó ń ṣe fọ́mọlàkejì, ó ní àwọn nǹkan míì nínú. Ó ní àwọn nǹkan míì tó kó wa jọ pọ̀ sínú ìrànlọ́wọ́ tí Àgbàlá Gabriel ń ṣe. Àwọn nǹkan míì wà nínú ẹ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀, tó jẹ́ pé tó fi mú kọ́pọ̀lọpọ̀ kan máa sọ oríṣiríṣi nípa Àgbàlá Gabriel. Láìpẹ́ yìí ni arákùnrin kan ló ń dúró Àgbàlá Gabriel tó sọ wípé ó ń lọ sí diaspora. Ṣe mọ̀ pé Àgbàlá Gabriel travel láìpẹ́ yìí, ó ti ń lọ bí ọ̀sẹ̀ bíi 4 báyìí sìn tó travel. Ó dẹ̀ kó òróró dání àná tí ẹ̀ tó fẹ́ pín fáwọn èèyàn. Arákùnrin kan wá jáde, ó wá ń dúràgẹ̀, ó ní òróró tó ń kó lọ fáwọn ará diaspora. Àwọn ará diaspora ọ̀dẹ̀ ni wọ́n ò lógun. Ẹni tó lógun lẹ́tún wẹ́kọ̀mù, ó fẹ́ lọ ta òróró tó ń gbé lọ kò ní NAFDAC. Àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó lè mú ìrẹ̀wẹ̀sì bá ènìyàn, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè ba ènìyàn nínú jẹ́, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè mú kí ènìyàn tó lè mú ìjákulẹ̀ wá bá ènìyàn ni arákùnrin yìí ń sọ. Àmọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣe mọ̀ pé ẹni tó bá ní ìpè tó dẹ̀ ní vision, ariwo ọjà lásán ni. Ṣùgbọ́n ìdí tí mo ṣe ń ṣe fídíò yìí ni pé kí irú ọkàn bẹ́ẹ̀, kí irú ẹ̀dá bẹ́ẹ̀ kó kíyè sára. Èmi ò dárúkọ ẹnikẹ́ni, ṣe mọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run, mi kàn fẹ́ ń pass message generally ni. Torí àwọn mìíràn wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò fojú hàn, tó jẹ́ pé ṣùgbọ́n wọ́n ń bẹnu àtẹ́lu iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel. Nǹkan kan ò yé yín nípa iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé lẹ́yìn àánú ìrànlọ́wọ́ tí Àgbàlá Gabriel ń ṣe fún àwọn ẹ̀dá ènìyàn ọmọ aráyé, àwọn nǹkan kan tún wà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí. Àwọn nǹkan kan wà tó wà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí tí ò hàn sí ọ̀pọ̀lọpọ̀ yín tí màá dẹ̀ sọ fún wa lónìí. Kí ni àwọn nǹkan náà tó wà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ tí Àgbàlá Gabriel ń ṣe? Eléyìí tí Àgbàlá Gabriel ń ṣe bó ṣe ran àwọn ènìyàn lọ́wọ́ tó ń ṣàánú fáwọn ènìyàn, àwọn tó ń ṣàánú fún ilẹ̀ yẹn rí. Lẹ́yìn tó ń ṣàánú fáwọn kan, lẹ́yìn tó ń ran àwọn kan lọ́wọ́, lẹ́yìn tí Àgbàlá Gabriel nu omijé àwọn kan nù, ṣé rí kò dúró síbẹ̀, kò tán síbẹ̀. Àwọn tó ń ràn lọ́wọ́ yẹn tún bí àwọn nǹkan míì jáde. Àwọn tí Àgbàlá Gabriel ń ṣàánú fún yẹn ó tún bí àwọn nǹkan míì jáde. Àwọn tí Àgbàlá Gabriel ń ṣoore fún yẹn ó tún bí àwọn nǹkan míì jáde. Fún àpẹẹrẹ, ẹ wo pásítọ̀ Ọbáfẹ́mi. Láìpẹ́ yìí ni Àgbàlá Gabriel, gbogbo alárí fídíò yẹn, tẹ́bà dẹ̀ tí mọ̀, tẹ́bà tí rí fídíò yẹn, ẹ lọ wo lórí ìkànnì Only Jesus TV.
pósítà tẹ̀ ń wò yìí káṣọ̀ tẹ̀ ń wò yìí ó wà lórí ìkànnì Only Jesus TV ẹ search fún ẹ máa rí níbẹ̀ ẹ máa rí details níbẹ̀ yóò dára fún wa àná náà ò ní fi wá sílẹ̀ ẹ máa rí details níbẹ̀ bẹ́ẹ̀ ṣe wù mí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ bá lọ search fún ẹ máa rí ẹ máa gbọ́ nǹkan tí pásítọ̀ Ọbáfẹ́mi sọ ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn nígbà tí Àgbàlá Gabriel wà ní overseas ẹnìkan láti lóyìnbó ó rán Àgbàlá Gabriel sí pásítọ̀ yẹn nígbà tí Àgbàlá Gabriel máa jíṣẹ́ tí ẹni yẹn tó rán Àgbàlá Gabriel sí pásítọ̀ yẹn pásítọ̀ Ọbáfẹ́mi tá à ń sọ yìí ẹ jẹ́ mọ̀ pé nígbà tí ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé pásítọ̀ Ọbáfẹ́mi àwọn tó ti sọ̀rọ̀ tínú ilẹ̀ ìjọ ìyẹn bó ṣe tóbi tó wọ́n ti ń gbèrò àti ta ilẹ̀ ìjọ yẹn ṣùgbọ́n nígbà tí ìrànlọ́wọ́ dé tàánú fọhùn Ọlọ́run lu onípasẹ̀ Àgbàlá Gabriel wọ́n lè kọ́ ìjọ yẹn ṣùgbọ́n pásítọ̀ yẹn sọ nǹkan kan tẹ́ bá lọ wo fídíò caption tẹ̀ ń wò yìí lórí ìkànnì mi ẹ máa gbọ́ ohun tí pásítọ̀ yẹn sọ ó sọ wípé ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé òun testimony yẹn ni kò jẹ́ kẹ́nìkan ti ṣe kíni kó ti poison ara rẹ̀ kó ti commit suicide ẹni yẹn ti wo àròpin wọ́n ṣùgbọ́n ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé òun pé ṣé pé ìrètí ṣì wà àbá ṣì wà fún igi tábẹ́ lórí tó bá gbóòórùn mi ó máa sọ jáde ìyẹn ni pé ayé pásítọ̀ Ọbáfẹ́mi ṣì lè yí padà ìròyìn ayọ̀ tún ṣì lè sun jáde nínú ayé pásítọ̀ Ọbáfẹ́mi ògo tún lè tún padà farahàn nínú ayé pásítọ̀ Ọbáfẹ́mi tí ẹni tí wọ́n ti ròpin táwọn èèyàn ti ń gbẹnu àtẹ́lù tó jẹ́ pé ilé fẹ́ wo tọmọ wọn lórí ẹni tó jẹ́ pé ó wà nínú iṣẹ́ ìránṣẹ́ for 35 years tó jẹ́ pé wọn ò lè tó blọọ̀kì ẹ̀rọ kan lé ìkan wọn ò lè ṣe foundation ilé ìjọsìn ẹni tó jẹ́ pé àtijọ́ àti mú nira fún wọn tó dẹ̀ ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ for 35 years táyé ti ṣáta wọn tí wọ́n ti kẹ́gàn wọn lójijì tọ́nà bá lè dé sún ayé wọn tó lè lo Àgbàlá Gabriel fún àwọn ènìyàn wọ̀nyí tó jẹ́ pé ayé wọn yí padà lójijì tí ìrànlọ́wọ́ èrò tẹ́lẹ̀ tó wọnú ayé wọn títàn ayé wọn yí padà tí ẹ̀gbọ́n ayé wọn dògo á jẹ́ pé síbẹ̀síbẹ̀ náà ìrètí ṣì wà fún mi náà mi ò nílò láti para mi ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé pásítọ̀ Ọbáfẹ́mi nínú ìdílé pásítọ̀ Ọbáfẹ́mi nínú iṣẹ́ ìránṣẹ́ òun ló gba ọkàn ẹnìkan là tí ò bá ti gbóògùn jẹ tí ò bá ti parẹ́ tẹ́lẹ̀ mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel àwọn ìrànlọ́wọ́ tó ń ṣe àánú tó ń ṣe oore tó ń ṣe fún àwọn ẹlòmíràn ó tún ní àwọn nǹkan míì tó tún wà lẹ́yìn ó tún gbé ọmọ pọ̀n ìwọ̀nba bí tí ẹ rí mọ nìyẹn tẹ́wọ̀ pé Àgbàlá Gabriel bá ti ṣòro fún yàn ó ti tún ayé ẹnìkan ṣe ó tún jinlẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ohun tó wà lẹ́yìn ẹ̀ ó pọ̀ àlefẹ́nu sọ́tọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn ẹni tí Ọlọ́run bá ti pè ẹni tí Ọlọ́run bá ti lò ohun tí Ọlọ́run bá ń lo ènìyàn fún àwọn nǹkan wọ̀nyẹn tó máa ń bí ògo ó máa tún bí ògo tó bá tún bí tó máa bí ògo jáde ni that is God for you nínú ẹni tí Ọlọ́run bá ti pè ó ní ẹni tí mo pè òun ni mo yàn ẹni tí mo yàn ni mo ṣàánú fún ẹni tí mo ṣàánú fún ni mo ṣe lógo so kò sí kò àtìríjú Ọlọ́run tí Ọlọ́run pè ló ti pàtó lódodo tó dẹ̀ ń fi tọkàntọkàn àti ìbẹ̀rù Ọlọ́run ṣiṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé lọ́wọ́ kò sí iṣẹ́ ìránṣẹ́ yẹn ó máa bí ògo jáde ògo tó bá tún dá tún bí ògo jáde òun ló ṣẹlẹ̀ nínú ayé pásítọ̀ Ọbáfẹ́mi tá à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí tí à ń gbọ́ kìkì ẹ̀ tá à ń gbọ́ wòye àwọn tí wọ́n ti sọ̀rọ̀ tínú arákùnrin give testimony pásítọ̀ Ọbáfẹ́mi sọ nínú program tí Àgbàlá Gabriel àti ẹnì tẹ́ ẹ̀ wo caption níwájú yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yẹn nígbà tí wọ́n lọ wò lórí Only Jesus TV pásítọ̀ Ọbáfẹ́mi give testimony yẹn mọ́yọ̀ bá ti gbé nǹkan jẹ so àìmọye bẹ́ẹ̀ ṣe bí tó yẹ pé pásítọ̀ Ọbáfẹ́mi sọ ni àìmọye ilé tó jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ènìyàn sọ síta tó jẹ́ pé Ọlọ́run máa lo Àgbàlá Gabriel láti tún ayé ẹnìkan ṣe láti fi òkú sí ìbànújẹ́ ẹnìkan láti yí ayé àwọn ènìyàn padà lẹ́yìn yẹn àwọn tí Àgbàlá Gabriel ṣoore fún yẹn ohun tó ṣẹlẹ̀ nínú ayé wọn ìyanu òjijì tó ṣẹlẹ̀ nínú ayé wọn ẹkún wọn tá a ṣe kí ni tá a fòpin sí ẹ̀gún ayé wọn tá a mú kù ó tún máa lọ kò ní dúró síbẹ̀ á tún lọ sínú ayé ẹlòmíì tó ti ro àròpin bóyá tó wò pé yẹ kó òun para òun ni bóyá òun fẹ́ gbóògùn jẹ tàbí kó òun lọ bọ́ sínú omi kó òun lọ kó sínú omi tàbí kó òun jáde mọ́ ọkọ̀ lẹ́nu tàbí kó òun ṣàṣe nǹkan kan tó jẹ́ pé kó òun fi ilé ayé sílẹ̀ kó òun ṣe kíni kó òun gbọ́ òun lọ ṣùgbọ́n nípasẹ̀ iṣẹ́ tọ́lọ̀ òun lo Àgbàlá Gabriel fún nínú ayé àwọn kan àwọn tọ́lọ̀ òun lo Àgbàlá Gabriel fún yẹn iṣẹ́ àwọn iṣẹ́ yẹn á ṣe kíni á tún gbéra á tún dìde á tún lọ sínú ayé ẹlòmíì tá Àgbàlá Gabriel kò tiẹ̀ nímọ̀ tó jẹ́ pé kì í ṣe pé Àgbàlá Gabriel ló ṣe ìyanu yẹn nínú ayé wọn direct fún ẹni tí Àgbàlá Gabriel ṣe ìyanu ní tọ́lọ̀ ń lo Àgbàlá Gabriel fún láti ṣe ìyanu ayé ẹ̀ from that person ló tún máa transfer ló tún máa extend lọ sínú ayé ẹlòmíì tí Àgbàlá Gabriel ò tiẹ̀ mọ̀ mélòó la fẹ́ sọ àìmọye èyí tó pé pásítọ̀ Ọbáfẹ́mi sọ tiẹ̀ lágbọ́ àìmọye àwọn bẹ́ẹ̀ tó jẹ́ wípé Ọlọ́run ti ṣe kíni Ọlọ́run ti lo Àgbàlá Gabriel fún tó lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel àwọn nǹkan míì tún ṣì wà lẹ́yìn àánú tó ń ṣe lẹ́yìn ìrànlọ́wọ́ tó ń ṣe lẹ́yìn oore tó ń ṣe fún àwọn ènìyàn tọ́lọ̀ ń lò fún àwọn nǹkan míì wà lẹ́yìn oore yẹn àwọn nǹkan míì wà lẹ́yìn àánú yẹn tí ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ yín òun ni mò ń sọ fún wa ní wákàtí àtọwọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ wo fídíò yìí ó máa ti yé wọn ohun tí mo ń gbìyànjú láti sọ wípé ẹni tí Ọlọ́run bá pè tí Ọlọ́run gbé iṣẹ́
pàtàkì lé lọ́wọ́ bí orílẹ̀-èdè Àgbàlá Gabriel ṣe kò sí bó ṣe máa ṣe nínú ayé àwọn ènìyàn kò ní dúró síbẹ̀ ògo yẹn tó máa bí ògo jáde iṣẹ́ ìránṣẹ́ yẹn tó máa gbéra dìde ó máa lọ jìnnà rere lọ síbi tó jẹ́ pé Àgbàlá Gabriel kò wò tiẹ̀ tí ì dé rí ó máa lọ jìnnà rere ó máa lọ sínú ayé ẹlòmíì láti tún lọ tún ẹlòmíì sílẹ̀ láti tún lọ dá ẹlòmíì nídè láti tún lọ fún ẹlòmíì ní òmìnira láti tún lọ fún ẹlòmíì ní ayọ̀ láti tún lọ fún ẹlòmíì ní ìdùnnú so ẹ̀kọ́ láti lè jẹ́ fún wa torí náà ẹ dẹ́kun àti máa bẹnu àtẹ́lu iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe pátápátá tí ẹ bá lè ran iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel lọ́wọ́ tẹ́ ẹ bá lè gbá òkùtì tí ẹ bá lè tì lẹ́yìn ẹ má tún dìtẹ̀ torí Bíbélì sọ ó ní pé ilẹ̀ gbígbẹ òun ni ọlẹ̀tẹ̀ ń gbé ilẹ̀ gbígbẹ òun ni ọlẹ̀tẹ̀ ń gbé ẹ má ṣe kí ni ẹ má dìtẹ̀ iṣẹ́ ìránṣẹ́kùnrin yìí ẹ má bẹ̀rẹ̀ àtẹ́lu gbogbo ẹ̀yin tẹ́ ń sọ àwọn oríṣiríṣi tẹ́ ń dún àgẹ̀ ẹlòmíì sọ pé kò kàwé mélòó nínú àwọn àpòstélì tó kàwé ẹ sọ fún mi mélòó nínú àwọn àpòstélì àwọn tí wọ́n bá Jésù ṣiṣẹ́ ìránṣẹ́ nígbà tí Jésù wà lórí ilẹ̀ alààyè mélòó nínú wọn tó kàwé ṣé ẹni tó wà nídìí ẹja pípa tí Jésù pè ní pé máa tẹ̀lé mi lẹ́yìn abẹ́ni tó ń gba owó òde tí Jésù pè ní pé máa tẹ̀lé mi lẹ́yìn ẹ sọ fún mi mélòó nínú wọn ló kàwé ẹnìkan tó mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé ó kàwé tó hàn sí wa tá a rí kànú Bíbélì òun náà ni Sọ́ọ̀lù tó di Pọ́ọ̀lù tí Ọlọ́run bá pàdé lọ́nà Damasku ó kàwé ọ̀mọ̀wé ni ọ̀jọ̀gbọ́n ni lẹ́yìn ẹ̀ mélòó tún ni àwọn ìránṣẹ́ tó bá Jésù ṣiṣẹ́ àwọn ìránṣẹ́ wọ́n kàwé ọ̀rọ̀ ìwé kọ́ni léyìí Bíbélì kan sọ ó ní pé Ọlọ́run á máa fi òpè dààmú ọlọ́gbọ́n mélòó nínú wọn tó kàwé ọ̀rọ̀ Ọlọ́run kọjá bí àwa ṣe ń wo ara ẹ má jẹ́ ẹ lè máa fi ara túmọ̀ Ọlọ́run mélòó nínú wọn tó kàwé ẹ sọ fún mi ọ̀rọ̀ Ọlọ́run kọjá ká máa fi ara ká máa ṣe kí ni ká máa fi túmọ̀ Ọlọ́run no àwọn ẹni ẹ̀mí nìkan ló lè ṣe kí ni ní ohun tí à ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run ohun tí à ń pè ní iṣẹ́ ìránṣẹ́ ohun tí à ń pè ní Bíbélì lè yé àwọn ẹni ẹ̀mí nìkan àwọn ẹni òye nìkan ni bí Ọlọ́run ti rìn ló lè yé àwọn ẹni òye nìkan àwọn ẹni ẹ̀mí nìkan ló lè yé tí ò bá tó bá ti yàtọ̀ sí àwọn ẹni ẹ̀mí owó kan máa ṣe kí ni owó kan máa fi wèrè àti ìwà òmùgọ̀ ló máa fi kí ni ló máa fi pe Ọlọ́run àtàwọn tó Ọlọ́run ń lò nítorí ẹgbẹ́ kábíyèwò Ọlọ́run gbogbo tá a bá ń ṣe Àgbàlá Gabriel ò kàwé ọmọdé ni humanizer ni oníjìbìtì ni ìgbà kan ni àwọn ni ó gbé owó lọ sí fún àwọn ará diaspora ó fẹ́ lọ tà á òun gan ẹni tó lógun ó fẹ́ lọ bá àwọn tí ò lógun oríṣiríṣi àwọn ọ̀rọ̀ jákujàku bẹ́ẹ̀ ẹ̀já dẹ́kun ẹ̀ kápò onídìí ọ̀tẹ̀ kápò onídìí àbòsí àwọn tí Ọlọ́run ń lò lójú méjèèjì àríṣẹ́ wọn iṣẹ́ wọn dẹ̀ ń fọhùn so ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ ká fa ìbínú Ọlọ́run sórí ara wa gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí mú kí wa ẹ bá mi ṣí ẹ̀ ó kọ gbogbo àwọn ènìyàn wọ̀nyí pátápátá ó kàn wọ́n lára wípé kó ṣe kí ni kí wọ́n má kọsẹ̀ lára ẹni tí Ọlọ́run lò lótìtọ́ àti ní òdodo torí wọn ò lè rí orí gbé ìbínú Ọlọ́run nígbà tí ìbínú Ọlọ́run bá dé wọn ò lè rí gbé nítorí náà kó ṣe kí ni kí wọ́n ronú padà kí wọ́n jáwọ́ nínú gbogbo ọ̀rọ̀ pé à ń tẹnu àbùkù bá iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel ń gbìyànjú nínú ayé tá a wà ní ìran yìí áńgẹ́lì ní àwọ̀ ènìyàn ni áńgẹ́lì ní àwọ̀ ènìyàn ni so bí àwọn áńgẹ́lì kan bá lè ṣe àṣìṣe nígbà mìíràn mélòó wá ní àwa so ẹ má jẹ́ ká máa ṣọ́ àṣìṣe àwọn ìpà àtìgbìjọ náà tọ́lọ́run náà lótìtọ́ àti lódodo a lè ṣe àṣìṣe nígbà mìíràn àṣìṣe lè wáyé fine ènìyàn ni a dùn láti ṣàṣìṣe ó ṣeé ṣe àwọn àdínú ìṣẹ̀lẹ̀ ènìyàn láti ṣàṣìṣe so ẹ má wàá jẹ́ kó jẹ́ pé àṣìṣe yẹn la máa ṣọ́ la máa wá ire tí Ọlọ́run lu àwọn ènìyàn wọ̀nyí fún ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká embrace ẹ jẹ́ ká gbárùkù tì ẹ jẹ́ ká gbárùkù tì kì í ṣe pé a máa rin ìrìn àjò báwo la yẹ fẹ́ fa iṣẹ́ ìránṣẹ́ lágbájá lulẹ̀ báwo la yẹ fẹ́ fa iṣẹ́ ìránṣẹ́ tàmẹ̀dù lulẹ̀ ẹ jábẹ̀ ìwọ Ọlọ́run kí ìbínú Ọlọ́run kó má ṣe kíni kó má pa wa run lójijì a ṣe lè máa ṣe báyìí ká rò pé nǹkan ń dùn fún wa a lè wà nínú ìdìtẹ̀ yẹn ká rò pé nǹkan wà òkè fún wa nǹkan rọgbọ fún wa à ń fáìn à ń lọ bí ọjọ́ ṣùgbọ́n tí ìbínú Ọlọ́run yẹn tí àjálù yẹn tí ìparun yẹn bá máa dé lójijì báyìí wàá fi ọjọ́ tí wọ́n fi bí ẹ wàá fi bú nítorí náà mi sì gbàdúrà kí ẹnikẹ́ni rí ìbínú Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ tó bá ní ìbínú Ọlọ́run jọ jáwọ́ nínú ipa àǹdíìtì àwọn ikọ̀ àtijọ́ Ọlọ́run lótìtọ́ àti lódodo àwọn ikọ̀ àtijọ́ Ọlọ́run lótìtọ́ àti lódodo jáwọ́ nínú pòǹdìtì àwọn èmi ò ní ẹnikẹ́ni má sọ̀rọ̀ ikọ̀ àtijọ́ Ọlọ́run ìgbéyà ẹ̀rọ ìrìnàṣẹ́ Ọlọ́run kan tó ń ṣe tó kù díẹ̀ káàtó ìwọ ló mọ ìpè tó gbà ìwọ ló mọ vision tó gbà ìwọ ló mọ mission lórí ilẹ̀ alààyè but ohun tó mi ṣà ń sọ ni pé àwọn ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká fi bẹ̀rù ṣe nǹkan tá a bá ń ṣe most especially nípa Àgbàlá Gabriel yìí àwọn àánú tó ń ṣe àwọn ìrànlọ́wọ́ tó ń ṣe àwọn oore tó ń ṣe nínú ayé àwọn ènìyàn ó tún ní àwọn nǹkan míì nínú tó jẹ́ wípé ó ní àwọn nǹkan míì tó tún wà lẹ́yìn ẹ̀ tó jẹ́ pé kò hàn sí Àgbàlá Gabriel gan rárá kò hàn sí àbí tí wọ́n bá tó sọ fún àbí tó bá tó fi tí gbọ́ òun ní testimony tí Ọbáfẹ́mi sọ yẹn tó jẹ́ pé Ọlọ́run lo Àgbàlá Gabriel fún Ọbáfẹ́mi ayé pásítọ̀ Ọbáfẹ́mi yí padà ẹni tó ti wà rẹ̀ pé náà tó fẹ́ pa rẹ̀ tó fẹ́ commit suicide tó fẹ́ gbé nǹkan jẹ nígbà tó rí testimony yẹn ó ṣe kí ni ó dẹ́kun àti gbé nǹkan jẹ ó dẹ́kun àti pa rẹ̀ ó jábọ́ pátápátá ó wòye pé bí Ọlọ́run bá lè tún ayé
pásítọ̀ Ọbáfẹ́mi ṣe, ẹni táwọn ènìyàn ti ròkun pátápátá, ẹni tí ó ti gbàgbé tó lérò pé ìrètí tó wà fóun mọ́, tí Ọlọ́run bá lè tún ayé ẹ̀ ṣe báyìí, tí ìgbé ayé ẹ̀ tún padà bọ̀ sípò, tí ayé ẹ̀ tún da, tí ògo tuntun tó tó fọhùn nínú ayé ẹ̀, àwọn jẹ́ pé ìrètí ṣì wà fún èmi náà. Àgbàlá Gabriel lè mọ̀, kò mọ̀ pé ohun tọ́lọ̀ ń lo òun kún nínú ayé pásítọ̀ Ọbáfẹ́mi ó tuntun gbẹ̀mí ẹnìkan là. Ìgbà tí pásítọ̀ Ọbáfẹ́mi tó sọ la tó mọ̀, ó wà ní fídíò caption tẹ́ ẹ̀ wò níwájú mi, ó wà ń bẹ̀, ẹ lọ search fún lórí Lagos TV, ẹ máa rí ẹ mo ṣe sọ. Nítorí náà gbogbo ẹ̀yin tí ẹ bá lè ti iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel lẹ́yìn, gbogbo ẹ̀yin tí ẹ bá lè gbárùkù tì, gbogbo ẹ̀yin tí ẹ bá lè gbàdúrà fún, gbogbo ẹ̀yin tí ẹ bá lè ràn lọ́wọ́ ní ọ̀nà kan tàbí omi, ẹ má dìtẹ̀, ẹ má gbógun tì, ẹ má dìde ogun sí, kí ogun àti ìbínú Ọlọ́run kó má bàa wá sí orin lójijì. Yóò dára fún wa, àná náà ò ní fi wá sílẹ̀. Èmi ni ọmọ yín Evangelist Daniel Taiwo Ọlọ́fiṣàwò aka Only Jesus. Títí dìgbà mìíràn, àlàáfíà ni fún yín.